gbogbo èèyàn bá tẹ̀ bí tẹ́bátẹ̀ sọ pé pásọ̀ ò ríran ṣe léènì òun fẹ́ kí màánú kó jogún ìwọ lè dá pásọ̀ jókòó kó bá pásọ̀ sọ tọ̀rọ̀ ni pé pásọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ò bójúmu o ti mọ̀ pé tó bá ti kú kí wọ́n sá ti jogún bóyá ibi tí pásọ̀ kó sí ìwọ náà ló kú wà ń bẹ̀ gbogbo èyí tí sínú ọkọ lọ́dọ̀ bàdà kí ló fi ṣe ó rìn kiri Germany ni ìwọ náà máa rìn kiri ni torí ẹ ní ẹ̀mí kan àti túnjọ mọ́ṣe àti kẹ bàjẹ́ ayé ń dẹ̀ máa bàjẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo ọmọ tẹ jẹ níyà ní ìmẹ̀kọ ní jẹta mọ́jú àná ẹlẹ́dàá ọmọ máa bí lẹ́yọ kọ̀ọ̀kan tọ́mátì rẹ̀ sọ pé àpẹẹrẹ ọ̀ṣọ́fà nígbà àpẹẹrẹ ọ̀ṣọ́fà wà lára yín àpẹẹrẹ ọ̀ṣọ́fà kẹ́kọ̀ọ́ sí lára yín ṣé wà àti sọlú àti tọ́ṣọ tẹ̀tẹ̀ kó wèrè sórí ṣé ọ̀ṣọ́fà nírun bẹ́ẹ̀ lé ayé bàbá ọ̀ṣọ́fà tó pé tán máa rí orí bàbá ọ̀ṣọ́fà ló pọ̀ nínú orí ẹ̀ báyìí ẹ̀mí máa ń gbéyàn ni èèyàn rírun orí yìí èèyàn ya wèrè bẹ́ẹ̀ ṣe fojú kan rán yín máa ń ya wèrè abájọ ti pé ayẹgbẹ́ tí pásọ̀ bá tẹ̀ ọ̀ṣọ́fà tọ́ṣọ lọ tẹ́lẹ̀ wà á ti sọ Celestial di club kí ló wá ń ṣe yín gan kí lẹ̀ ń sáré fún ẹ ti rò pé màánú máa kú ṣáájú yín o ẹ rò bọ́ lọ́hùn gàn ọlọ́run ọmọ gan o ọlọ́run máa ń ṣojú ṣáájú ó kù ìṣẹ́jú kan péré ló kù ẹ fi mọ̀ pé ọlọ́run kì í ṣojú ṣáájú àfi kẹ́ pẹ́ra sórí social media padà kẹ́ lọ́ apọlọ́jẹ́ kẹ́ lọ́ bẹ̀bẹ̀ fún àwọn tẹ́ ti jẹ níyà àwọn ọmọ tẹ́ gbó wọn tẹ́ tún fìyà jẹ wọ́n yẹn ẹ lọ́ bẹ̀ wọ́n kàkà kẹ́ bẹ̀ wọ́n ẹ tún lọ́ máa san kí 10,000 10 million ṣé géètì oní 300,000 géètì chọ́ọ̀chì mi dájú géètì yẹn lọ àtọ́dún tẹ́ ti ṣe géètì yẹn tó gbọ́dọ̀ ọdún ló ń jábọ́ tó máa tún san 10 million nísìn ẹ tún pe wẹ́dà tún fìsì ẹ padà ẹ dẹ̀ ń gbowó kú ẹ ń gbowó ná ọpọlọ yóò dẹ̀ sọ̀rọ̀ fún yín kí lẹ fi yàtọ̀ sáwọn òṣèlú gbogbo ìdábíọ́lá kójọ mansion òun náà ṣòwújọ sí láìbìrì ti darúgbó láìbìrì jàǹkárí wọ́n ti bò ó kí ló wá ń ṣe yín gangan kí ló ń ṣe yín náà ṣé ẹ̀yin tẹ́ sọ pé pásọ̀ ẹ̀yin tẹ́ sọ pé bàbá ọ̀ṣọ́fà yọjú sí yín ó ń pariwo kíkan pé kí Celestial kó dẹyọ kan ṣé ẹ̀yin náà lẹ tó ṣe léyìí ẹ tó fẹ́ gba 10 million lọ́dọ̀ àwọn ọmọ lọ́dọ̀ àwọn ìjọ àwọn tó gbé ẹgbó lọ́wọ́ ìnira náà fi sanwó yẹn o àwọn olùsọ́gbọ̀n tó gbó lọ́wọ́ ó ní iye tó olùsọ́gbọ̀n gbà lọ́wọ́ tó fi yọ náà mi òróró wọ́n tún wọ mọ́tò débẹ̀ ẹ tún gba 5,500 owó fọ́ọ̀mù lọ́wọ́ wọ́n ṣe ń pariwo ojú òde tì yín ṣe báwọn rìdíìmù ń ṣe káàmpù ojú òtì yín ni ẹ ní tìjú ni ẹ jókòó kẹ lu ọpọlọ yín ni ṣé ẹ̀mí tí Ọlọ́run tí Jésù lé kò nu wèrè Gádàrà ṣé inú yín ló wọ̀ ni ẹ̀mí tí Jésù lé kò nínú wèrè Gádàrà yẹn ṣé inú yín ló wọ̀ àwòdà pé inú yín ni wèrè yẹn wọ̀ torí ẹ̀ ṣe nǹkan pọ̀ lẹ́bi mọ́ ara ló ń bá yín ṣe ara ló ń bá yín sọ̀rọ̀ èmi ò bẹ̀rù o ẹ̀kan lọmọkùnrin kú tí n bá dẹ̀ kú kò sí ní tẹ́lẹ̀ jogún ayé mi ẹ lè jogún ọmọ mi bẹ́ẹ̀ tí ò tí kú tẹ́lẹ̀ wọn jogún ìyàwó ẹ lè jogún àwọn ìyàwó èyí tí n bá lò lára wọn kí n tó lọ ṣùgbọ́n ẹ ronú gbogbo tẹ́ ń ṣe yìí àkọsílẹ̀ wà máa ṣiṣẹ́ lọ máa ṣe wà ìsinmi máa ń furugbin olùkórè ń bọ̀ ojú Olúwa mi wo iṣẹ́ rẹ àwọn àǹgẹ̀lì mímọ́ ń kọ wọn ìbá ṣe rere tàbí ibi èrè iṣẹ́ rẹ ní ìwọ yóò gbà kí ló wá dé ẹ̀rọ bí tẹ bá kú tó má ṣe àmísà fún yẹn wọ̀run àmísà ògbé wọ̀run ìdáríjì ò sí lọ́run bẹ́ẹ̀ bá parí tẹ bá kú tán wọn bá gbé yín kóun bí kán gbé lọ sílùú èbó káwọn olóko ti góòlù fún yín iṣẹ́ yẹn máa tọ̀ yín lẹ́yìn ajẹ́gbodò nìyí o ajẹ́gbodò gidi gan nìyí ẹ fẹ́ wọlé ẹ tó fẹ́ káwọn tó fẹ́ wọlé kó tún wọlé nítorí owó nítorí dúkìá yìí orin tẹ̀lé sọ pé àsàn lóhun ayé àti àwọn ohun ẹkún rẹ ọkọ kẹ́yìn ti dé Kristi pé ẹlẹ́ṣẹ̀ kí ló dé tẹ́ ẹ fẹ́ ronú kúrò rẹ̀ ìṣẹ́jú kan ló kù ẹ mọ̀ pé ẹgbẹ̀rún ọdún níwájú Ọlọ́run bí ọjọ́ bí àná lórí Jésù gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerusalem lọ́dún yìí 2026 ẹ ṣe ní 2025 wàhálà tẹ dálẹ̀ ní mẹ́kọ́ náà rí ẹ tún ṣe 2026 báyìí ó tún wọ́ọ̀sù tàtijọ́ lọ ṣe ti wá rí pé
aṣọ tẹ kó wọ́n ti dàkísà lọ́wọ́ yín àwọn tó ń sáré tẹ̀lé yín torí owó tán fẹ́ jẹ lọ́wọ́ yín ni wọn àbáyé sọ tọ̀rọ̀ ni wọ́n dẹ̀ ń ba yé yín jẹ́ ni torí ẹ̀yin náà ìfẹ́ ká yé yín da tẹ́lẹ̀ àwọn tó ń bu ẹnu láti sọ̀rọ̀ fún ló ń bu ẹnu èmi ò bu ẹnu o èmi ò bu ẹnu rárá ẹ bá fẹ́ gbé mi ẹ gbé mi bí ẹ kìlà lẹ́nu èyí tẹ́ran lọ́dún tó kọjá wọn rí mi pa ẹ tún rán mi lọ́dún yìí mo wà ń bí ìbẹ̀rù òsì fèmí o machine tí mo ń lò ègún pé ẹ̀bẹ̀ náà pé ní jẹ́ nànà ladies machine mo ń lò ladies machine pé ní blue mo ń lò Jésù dẹ̀ wà lẹ́yìn ẹ̀ skj ni bọ́yẹ̀ lè fẹ́ pàdé mi lọ́nà I don't care tẹ́bá dẹ̀ ń wórúkọ yá mi láti sàsí mi Mùtíátù nìyá mi ń jẹ́ bàbá mi jẹ́ Gandonu Shan lókòsù èmi náà ń jẹ́ supreme evangelist prophet Gandonu Emile Didier Godonu Ganiu aka Masunlọ́tọ̀ mo wà lórí CCC King Solomon Palace Ìbútú Ọgbọ́n Ìtẹ̀lẹ̀ road Masunlọ́tọ̀ bus stop Unity and Peace 6 number 6 Frank Iriogbe street ẹ ṣe èrè kó dára Olúwa ràn yín lọ́wọ́ àdúrà wa gbà ẹ jẹ́ ṣùgbọ́n ẹ ronú o Pastor Manu mo respect yín gan torí Ọlọ́run fúnra rẹ̀ tó Ọlọ́run súre fún yín torí pé bàbá Òṣùpá ti súre fún yín kó tó di kó kú ló fà tẹ́ fi dépò yẹn ó dẹ̀ wọnú yín ó wá yẹ kẹ́ ṣe òtítọ́ kẹ́ ṣe òdodo gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà tẹ́ ń du ipò yìí bí ìjọmọ bá dẹyọ kan kẹ́ tó kú ìyá máa jẹ láyà jẹ yín lọ́rùn gbogbo àgbáyé ti mọ̀ yín o pé ẹ̀yin lẹ jẹ́ kí ìṣẹ̀lẹ̀ kó dẹyọ kan ẹ̀yin lẹ jẹ́ kí ìṣẹ̀lẹ̀ kó dẹyọ kan tẹ́ ẹ̀ bá dẹ̀ jẹ́ kí ìṣẹ̀lẹ̀ kó dẹyọ kan ẹ jẹ bastard yà àwọn ọmọ yẹn lè jẹ àwọn ìran yẹn jẹ bastard yà á dára fún gbogbo wa o ọkàn yẹn balẹ̀ ẹ wo gbogbo ilẹ̀ tí Ọ̀ṣọ́fà rà sí mẹ́kọ gbogbo ọ̀rùn ṣọ́ọ̀bù tó ti ṣiṣẹ́ kọjá lọ tẹ́tí transfer ṣe bá títí tẹ́ fi darúgbó ìmí inú ọ̀rí lẹ́gbé wọ́n rìn káàkiri Kétu wọ́n rìn káàkiri mẹ́kọ tó bá jẹ́ pé ìmẹ̀kọ yẹn owó tẹ̀ ń rí ó tó yín láti lò tẹ́gbẹ́ èrè room self contain lẹ́tẹ̀kọ́ pé ẹ̀yin tẹ́ ìrí lẹ́gbẹ̀ẹ́ tẹ̀ wá síbẹ̀ ẹwọ́ bẹ̀ kẹ́ fi jèrè iṣẹ́ kó tẹ̀ pé iṣẹ́ tẹ̀ ṣe òjá sásán ẹ̀ lè rí èṣe ẹ̀ ń kọ́ hòtẹ́ẹ̀lì ẹ̀ ń ralé ẹ̀ ń rọ̀pọ̀lọpọ̀ lé àwọn ọmọ kéèké ẹ̀yin ọmọ ṣé tọ́mátẹ̀ ń sọ̀rọ̀ ẹjọ́ yìí kọ́ ẹ̀ mọ̀ṣọ̀fà dandan ẹ̀ṣẹ́ yẹn ọmọ àná ẹ̀yin ọmọ àná nìyí ọmọ àná nìyí Kristi àwọn àwọn lọ́wọ́ kan wá balẹ̀ àwọn àánú gbà Jésù Olúwa wa. Bàbá ní o. Wọ́n ti wé kí padà. Ó ní ọdún bá bí kẹ̀kẹ́ ní ọ̀wẹ́ ìyá ẹ̀ ń jẹ́.